ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Ẹ jẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ lórí àṣà àti ìṣe Yorùbá. Let us learn the culture of Yorùbá. Ìkíní. Ǹjẹ́ ìwọ tilẹ̀ mọ̀ pé a kì í jókòó lórí bàtà ní ẹnu ọ̀nà àti pé a kì í jókòó ní àárín ẹnu ọ̀nà ní ilẹ̀ Yorùbá? Nítorí pé ẹnu ọ̀nà ní ìbẹ̀rẹ̀ àti òpin ìrìn. Ìdí ni wípé ó máa ń da ìrìn àjò ẹ̀dá rú, ó sì tún máa ń fa àdúrúmọ́ tí ó máa ń fa ìfàsẹ́yìn. It blocks movement and progress in life. Ìkejì, fífi ọwọ́ òsì gba nǹkan lọ́wọ́ àgbàlagbà. Ìwọ tí o máa ń fi ọwọ́ òsì gba nǹkan lọ́wọ́ àgbàlagbà, ìwà àìbọ̀wọ̀fágbà ni èyí jẹ́. Ó máa ń fa ìfàsẹ́yìn fún ènìyàn, ó sì máa ń dá ènìyàn padà. Ibi àìbọ̀wọ̀fágbà ni kí a má lè kúnlẹ̀ tàbí dọ̀bálẹ̀ fún àwọn tí ó jù wá lọ tàbí òbí ẹni. Ó máa ń fa ìfàsẹ́yìn nítorí pé aláìlẹ́kọ̀ọ́, àkọ́ ìgbà, àṣà ni wọ́n ń pe irú wọn. Gẹ́gẹ́ bí àwọn bàbá ńlá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn ti pa ní òwe wípé bí ọmọdé bá ní aṣọ tó àgbà, kò lè ní àkísà tó àgbà. Nítorí náà, ká pọ́n àwọn àgbàlagbà lé ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Odùduwà káàárọ̀ òjíire, obìnrin máa ń kúnlẹ̀, ọkùnrin sì máa ń dọ̀bálẹ̀ kí àwọn ajúnilọ. Àwọn wo ni ajúnilọ? Bàbá, ìyá, ẹ̀gbọ́n àti àwọn ará àdúgbò tí a mọ̀ wípé wọ́n jù wá lọ. Using the left hand to receive things from an elder shows disrespect. Ìtí ó tẹ̀lé, fífi ìkòkò jẹun. Má jókòó lórí ìkòkò, má sì jẹun nínú ìkòkò. Jíjókòó lórí ìkòkò ó lè mú ìpọ́njú wá, àti pé jíjẹun nínú ìkòkò ó lè fa òyì ojú. Sitting on a cooking pot is a taboo because the pot represents sustenance and family survival. Disrespecting it symbolizes inviting hardship. Ìwà tí ò dára ni èyí. Ìkẹyìn, má sùn pẹ̀lú aṣọ tó tutù. Gbọ́ná, kí ló lè mú ọ sùn pẹ̀lú aṣọ tó tutù? Sísùn pẹ̀lú aṣọ tó tutù máa ń mú àìlera bá ẹ̀dá. Ìwà tí ò dára ni. Yorùbá fi eléyìí jẹ́ kí a mọ̀ nípa ìmọ́tótó. Ìkarùn-ún, má ké ní òru. Kì í ṣe wípé kí ènìyàn ronú, kó ronú jinlẹ̀. Meditation kì í ṣe òun ni mò ń sọ o, rárá o. Kíké tí mò ń sọ ni kí ènìyàn kàn ṣàdédé jí ní òru, kí ó máa sunkún, kí ó máa pariwo. Yálà nítorí pé ó gba ìpè ìpayà, tàbí bàbá àti ìyá ń jà, ìyàwó wá jí, ó wá ń sunkún. Eléyìí kò dára, nítorí pé ó lè fa nǹkan tí ò dáa, and it disturbs the community. Ìkẹfà, má fi ẹsẹ̀ gbá orí. Orí ni ọba inú ara ènìyàn. The head is sacred. Má gbà kí ènìyàn fi ọwọ́ tàbí ẹsẹ̀ gbá orí rẹ. Èyí dàbí ìgbà tí wọ́n bá dá kádàrá tàbí àyànmọ́ rẹ dúró ni. Ìwà tí ò dáa ni, má gbà. Ìkeje, má fi ìkòkò tó ṣí sílẹ̀, torí ìkòkò tó bá ṣí sílẹ̀ máa ń gba ìdọ̀tí. Leaving uncovered pot unopened kò dáa rárá. Bí àpẹẹrẹ, ó dáná, ó wá ń jẹ́ kí n fi sílẹ̀ díẹ̀ kó tutù, ó wá gbàgbé pé nǹkan kan ò lè ṣe é, ṣègbé ṣíṣe ló máa wọnú ẹ̀.
kò lè pa mí lára, Ọlọ́run ló dá, ìwà ìdọ̀tí ni. Ìtí ó tẹ̀lé òun ni dídá omi sẹ́yìn. Fífọ́n omi sẹ́yìn tí à ń sọ yìí kò kí ń ṣe wípé ẹ bu omi dà sẹ́yìn tí wọ́n bá jíṣẹ́ fún ẹ yálà nílé ìjọsìn tàbí níbikíbi, ọ̀tọ̀ nìyẹn. Ẹlòmíràn kò lè ṣàdédé wà kọ́kàn dìde kó bu omi, kó da omi sí ẹ̀yìn. Ìwà tí ò dá ni, ó máa ń dá ìbùkún padà ni, ó máa ń gba ìbùkún lọ ni. Ìtí ó tẹ̀lé, má fi ìka tọ́ka sí ibi ibòji ikú, nítorí pé ó máa ń fa ìbẹ̀rù, ó sì tún máa ń jẹ́ kí òṣì mú ènìyàn. Pointing fingers at burial places was seen as inviting fear or misfortune. Ìtí ó tẹ̀lé, má sùn ní ìlú àlejò láì kí àwọn àgbààgbà ibẹ̀. Bí àpẹẹrẹ, ọ̀rẹ́ rẹ pè ọ́ sí ilé rẹ̀, ó wá gbẹ̀yìn wọlé, ìwà tí ò dá ni. Tí o bá kọ́kọ́ dé ibẹ̀, gba iwájú wọlé kí o kí àwọn àgbààgbà bíi bàbá, ìyá, ẹ̀gbọ́n ẹni tí ó pè ọ́ sílé, nítorí wípé ó léwu. It is dangerous socially and morally. Ìtí ó tẹ̀lé, má ṣe fi iná ṣeré. Iná tí a ń sọ yìí, we are not talking about fire. Iná tí a ń sọ ni kí ènìyàn mọ nǹkan tí kò dá kí ó sì máa ṣe. Ó máa ń fa ìparun. Bí àpẹẹrẹ ìyàwó ilé. A mọ̀ pé tí obìnrin bá ti fẹ́ ọkọ kò gbọdọ̀ tún ṣe àgbèrè mọ́. Tí ó bá ṣe àgbèrè, ó máa fa ìparun, ó sì máa kó bá ara rẹ̀. Nítorí pé òwe Yorùbá sọ pé obìnrin tí kò bá pa ara rẹ̀ á pọkọ, yóò sì fàkóbá fún àwọn ọmọ rẹ̀. Fífi iná ṣeré kò dára. It causes destruction. Ìtí ó tẹ̀lé, má fi bàtà lu ènìyàn. Fífi bàtà lu ènìyàn kì í jẹ́ kí ènìyàn kó nǹkan jọ. Tí ó bá kó nǹkan jọ lówùúrọ̀, kì í bá kalẹ̀. Èyí dàbí kí ọmọ jábọ́ ní ẹ̀yìn ìyá rẹ̀ ni. Nítorí ìdí èyí kò dáa kí ènìyàn fi bàtà tí a ti wọ̀ kí a fi na ọmọ. Hitting someone with shoes symbolizes humiliation. Ìtí ó tẹ̀lé, má fi ọwọ́ gba nǹkan lórí rẹ. Bí àpẹẹrẹ, àwọn èrò inú ọkọ̀, má ṣe jẹ́ kó mú owó kọjá lórí rẹ, nítorí wípé orí ẹni ni àwúrí ẹni. Má jẹ́ kí ènìyàn fi owó rẹ gba nǹkan. Bí ìgbà tí wọ́n fẹ́ ṣẹ̀ sí ẹlẹ́dàá ènìyàn ni. Ìtí ó tẹ̀lé, má ṣe súfèé ní alẹ́, nítorí pé ó máa ń pe àwọn ẹ̀mí búburú. Whistling at night attracts evil spirits. Ìtí ó tẹ̀lé, gígé èékánná ní àṣálẹ́ máa ń fa ìbànújẹ́ oríire. Ìwà ìmọ́tótó ni Yorùbá fi kọ́ wa. Gé èékánná rẹ ní ojúmọmọ kó lè tún mọ ibi tí àwọn ìdọ̀tí bá wà. Òun ni Yorùbá fi eléyìí kọ́ wa. Tí o bá ní àfikún tàbí o ní nǹkan mìíràn tí o fẹ́ sọ sí ìwà àfojúdi àìbọ̀wọ̀fágbà èèwọ̀ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tí o ní tí o fẹ́ sọ yàtọ̀ sí èyí tí mo ti sọ, pàdé mi ní comment section. Láti Iwure Palace ni a ti mú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wá fún yín. Ó dìgbà kan náà. Orúkọ tèmi ni Omidan Ọmọlára. Èmi ni ọmọ Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé, ọmọ àfìgbíjẹ̀ karahun, ọmọ àfìkarahun fọ́rímu, Ìbàdàn májàmájà tó fi kára iwájú lẹ́jọ́. Ẹ ṣeun.